ṣé yorùbá ló ní kògókògó òun lohun agogo dùgbẹ̀dùgbẹ̀ ní ti akèrègbè ẹyọ iṣẹ́ tá a fi rágbò òní kíkàn yìí tá a fi rájá òní kógbó yìí tá a fi rákùkọ òní kùkùrú òkú igbe mẹ́ẹ̀mẹ́ẹ̀ báyìí náà léwúrẹ́ sì máa ń ké kiri gbogbo àgbòlé èyí tá a fi rán wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 òun náà níròyìn lájà ò balẹ̀ bí nǹkan bá ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé àwọn ìròyìn tó jẹ tí ń gbèsè ìròyìn ajá àbálẹ̀ ìròyìn tó yí kò lẹ́jà àbákan nínú irọ́ ni àbọ̀ òótọ́ kò sínú ìròyìn tá a bá mú wá lójú mọ́ọ̀máwòrán tí ẹ wà yìí torí pé bí ọ̀rọ̀ bá ṣe rí gan-an bẹ́ẹ̀ la ṣe máa ń kanjú abẹ níkò lórí ìkànnì yìí mímọ̀ ṣe ti adáàkọ́ òkú Elédùmarè wọn ló di eré ẹwà fún àkùkọ tiwa lórí ìkànnì yìí yín sì máa dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ jẹ́ olólùfẹ́ tẹ́ ń ṣe àtìlẹ́yìn fún wa ní gbogbo ìgbà àti lóòrèkóòrè pẹ̀lú bá a ṣe mú ròyìn náà wá tẹ́ ń fìfẹ́ bá wa wò tẹ́ sì bá wa dá sí ẹ ṣeun púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú aṣojú mọ́ọ̀máwòrán àti ti ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ṣáájú kí n tó máa mú kókó oníròyìn wá ẹ jẹ́ kọ́kọ́ ṣe lálàyé pé ẹ mọ̀ pé ó ṣòro fún àlejò kó mọ sàárè àfọ́jú nínú àgbòlé èyí tó ń túmọ̀ sí pé gbogbo àwọn orúkọ àbí agbègbè tá a bá dákọ nínú àwọn ìròyìn tá a mú wá tí kì bá ti ṣe tilẹ̀ káàárọ̀ òjìrè ó ṣòro fún wa láti mọ bí wọ́n ṣe ń pè é lédè tiwọn lọ́hùn fún ìdí èyí ẹ mọ bá wa gbà bẹ́ẹ̀ kẹ́ ẹ sì jájọ máa fomi lò ó bí a bá ṣe mú wá bẹ́ẹ̀ bá sì láwọn àpẹẹrẹ àbí àwọn àtúnṣe tẹ́ ẹ fẹ́ ṣe fún wa ẹ mọ bá a fi sínú comment section àmọ́ dá yín lóhùn lóòrèkóòrè ìròyìn tàsìkò ìrè ẹja wo kókó tí ń bẹ́ẹ̀ báyìí. ọ̀gá àgbà àjọ NAFDAC ilẹ̀ yìí ló ń béèrè fún ìdájọ́ ikú fáwọn tán ṣe ayédèrú oògùn lórílẹ̀‐èdè Nàìjíríà. àwọn ajínigbé tán gbé aṣòfin ìpínlẹ̀ Anambra náà ti gba 100 mílíọ̀nù náírà lọ́wọ́ rẹ̀ ṣáájú kí wọ́n tó ṣekú pa á. ọkọ̀ agbépo kan ló yí lulẹ̀ lópòpónà Awka sí Enugu ní ìpínlẹ̀ Anambra náà. ikọ̀ agbésùmọ̀mí Lakurawa wọn ò sinmi bẹ́ẹ̀ ni wọn ò fẹ̀yìntì rárá o pẹ̀lú bá tó ṣe ìkọlù míì sí àwọn ènìyàn níbi tí ẹ̀mí ẹnìkan tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ táwọn 6 míì táwọn wà ní ilé ìwòsàn. ìjọba ìpínlẹ̀ Èkó ti gbẹ́sẹ̀ lé ilé ìkẹ́rùsí tí kò bófin mu kan ní ìpínlẹ̀ ọ̀hún láti dènà ìjàmbá tó ṣeéṣe kó wáyé lọ́jọ́ iwájú. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà rèé ẹja mọ̀ṣẹ́ ní àlàfíbọ̀ bí okun ṣòkòtò. ọ̀gá àgbà àjọ NAFDAC ilẹ̀ yìí náà ti ń béèrè fún ìdájọ́ ikú fún àwọn tí wọ́n ń ṣe ayédèrú oògùn lílò àti ohun míì ní orílẹ̀-èdè Nàìjíríà. àjọ tó ń rí sí ohun tẹnu jẹ àti oògùn tá à ń lò ní orílẹ̀-èdè yìí the National Agency for Food and Drug Administration and Control NAFDAC látẹnẹni tó jẹ ọ̀gá àgbà àjọ náà Mojísọ́lá Adéyẹyẹ òní ó ti ń béèrè fún ìdájọ́ ikú fún àwọn ènìyàn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ lo oògùn láìná àìtọ́ àti tí wọ́n ń ṣe gbígbé àti àwọn tí wọ́n ń ṣe ẹ̀dá oògùn èyí tí kò bá òfin mu ní orílẹ̀-èdè Nàìjíríà. Mojísọ́lá Adéyẹyẹ tó sọ èyí di mímọ̀ lásìkò ìtakùrọ̀sọ tó wáyé lórí mọ́ọ̀máwòrán Channel lóòrọ̀ yìí ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé àwọn tí wọ́n ń ṣe oògùn tí à ń lò pàápàá jùlọ tó jẹ́ ti àwọn ọmọdé òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ògo wẹrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ó fi àpẹẹrẹ lélẹ̀ ó ní nígbà tí wọ́n ta oògùn fún àwọn ògo wẹrẹ èyí tí owó rẹ̀ jẹ́ 13,000 naira ní ilé ìtọ̀ oògùn kan nígbà tí wọ́n sì tún ra irú oògùn bẹ́ẹ̀ náà ta ní 3,000 naira péré 3,000 naira oníṣẹ́ amọ̀tàn yìí nígbà tá a ṣe àyẹ̀wò èyí tí wọ́n rà ní 3,000 naira ní Kaduna níbi tí wọ́n ti ṣe àyẹ̀wò oògùn náà ó sọ dúnmọ̀ pé kò sí nǹkan kan tó ṣe àǹfààní fara nínú oògùn ọ̀hún tí kì bá ṣe pé àkóbá àti ìṣekúpa àwọn ògo wẹrẹ èyí tí àwọn tí wọ́n ń ṣe oògùn náà tí wọ́n gbà lérò ó ní fún ìdí èyí òun rọ ilé ìgbìmọ̀ asòfin àti àwọn adájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbé òfin náà kán gbé kalẹ̀ nípa pé ẹni tó bá ti ṣe oògùn èyí tí kò bófin mu àbí tó ń kó oògùn tí ó ti bàjẹ́ tó ń kó dà síta fáwọn èèyàn láti rà níṣe ni kán máa ṣe bẹ́ẹ̀ dájọ́ ikú fún un
oníkòsẹ̀ ìdìgbà tó bá ń gbé ìbọn síyàn lórí tán yin ìbọn lu agbárí èèyàn kan tó máa ṣekú pààyàn oníṣẹ́ rí oògùn tá à ń lò sínú wa yìí májèlé ńlá ni tó bá jẹ́ èyí tí kò bá òfin mu ó ní fún ìdí èyí a gbọ́dọ̀ ṣe òfin èyí tí ó máa mú ìbẹ̀rù wá fáwọn oníṣẹ́ láabi náà. Ó tún tẹ̀síwájú ó ní nígbà tí ènìyàn tó bá ra oògùn líle ètò pè ní tramadol tó ra èyí tó ṣe ìwọ̀n 225 mílígíráàmù tẹ̀sí wá sọ dímọ̀ wípé pẹ̀lú bó ṣe ra oògùn yìí nínú kó lọ sí ẹ̀wọ̀n ọdún 5 tàbí kó sanwó fáìnì tí iye owó náà tí yóò jẹ́ 250,000 ó ní ta ni kò ṣàìmọ̀ pé ó lè fún yín ní owó tó tó 250,000 náà láì gún nípa ó ní tó bá ti ṣe yìí yóò tún ṣe míì láìpẹ́. Ó ní bẹ́ẹ̀ irú àwọn oògùn yìí ó lè rán yàn lọ sí àjọ àrèmábọ̀ tàbí kó da ìròrí ọmọnìyàn rú. Ó ní fún ìdí èyí àwọn ń rọ ìjọba àpapọ̀ àwọn aṣòfin àti àwọn adájọ́ láti bójú wo ọ̀rọ̀ tí òun gbé kalẹ̀ yìí pé ìdájọ́ ikú òjijì fún ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ lo oògùn olóró àbí tó ṣe oògùn tí kò bófin mu ní orílẹ̀-èdè Nàìjíríà èyí yóò tún lè jẹ́ kí àdínkù kó máa bá àwọn oògùn tí kò bófin mu tí wọ́n ń tà ní kọ̀rọ̀kọ̀ndù orílẹ̀-èdè Nàìjíríà. Certainly, I know that there was a lot of talk about funding NAFDAC as well, the National Assembly looking through the budget allocations. But there was another conversation that came up floor of the House of Reps, and that's stricter punishment for those found culpable. Some even went as far as saying perhaps death penalty. Is that something you're supporting as well? Stricter penalties for those who are found culpable to the extent of maybe death, capital punishment? It's good you are bringing all these things up. You cannot fight substandard falsified medicine in isolation. The agency can do as much as they can, but if there is no deterrent, there's going to be a problem. Okay, somebody brought in tramadol that can kill, 225 milligrams that can kill anybody, fry the brain, and you give a judgment of 5 years in prison or 250,000 naira. Who doesn't know that that person will go to the ATM and get 250,000 naira? That is part of our problem. There is no strict measures to deter from repeating the same thing. But we can do as much as we can, but if our law is not strong enough or the judiciary is not strong enough to stand up, we're going to have a problem. We have open markets in Nigeria: Kano, Aba, Onitsha, and Lagos. Before my time, there was a plan to remove the open market to what is called coordinated wholesale centers, where NAFDAC will be there, police will be there, Pharmacy Council of Nigeria. Àwọn ajínigbé tán gbé aṣòfin ìpínlẹ̀ Anambra náà gba 100 mílíọ̀nù náírà lọ́wọ́ rẹ̀ ṣáájú kí wọ́n tó ṣe bẹ́ẹ̀ ṣekú pa á. Àṣírí àwọn oníṣẹ́ láabi náà ó ti tú síta báyìí pẹ̀lú àlàyé tẹ́ni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Jude Nnamdi èyí tó fi sójú òpó ayélujára X tá a mọ̀ sí Twitter níbi tó ti ṣe ní àlàyé wípé ṣẹ̀rá àwọn oníṣẹ́ láabi tí wọ́n jí ẹni tó jẹ́ aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Anambra Honourable Justice Azuka èyí tí wọ́n jí gbé ní nínú oṣù kejìlá ọdún 2024 ó sọ dímọ̀ wípé wọ́n ti jẹ́wọ́ báyìí nígbà tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn 6 pẹ̀lú oníṣègùn ìbílẹ̀ tí ń jẹ́ babaláwo tó ṣe oògùn fáwọn oníṣẹ́ láabi náà tó fi mọ́ nọ́ọ̀sì tó bá wọn gbọ́ owó kúrò lásùnwọ̀n olóògbé ọmọlé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún. Nígbà tán fi ọ̀rọ̀ wá àwọn oníṣẹ́ láabi náà tán fi wá wọn lẹ́nu wò wọ́n jẹ́wọ́ wípé àwọn ti gba mílíọ̀nù lọ́nà 100 náírà lọ́wọ́ ọmọlé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ṣáájú kí àwọn tó fi ìbọn já okùn ẹ̀mí rẹ̀ káwọn tó wá lọ rèé jù sí orí afárá ẹlẹ́ẹ̀kejì ti Niger ní èyí tí wọ́n ṣe àwárí rẹ̀ lánàá òde yìí ní ọjọ́ 26 inú oṣù kejìlá ọdún 2024 ló sọ dímọ̀ wípé àwọn ti ṣekú pa olóògbé ọ̀hún. Ó ní bí àwọn sì ṣe máa ń ṣe nǹkan àwọn lélẹ́yìí ẹni táwọn bá ti jí gbé báyìí àwọn gbowó lọ́wọ́ rẹ̀ àwọn sì tún ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa. Jude ó ṣe ní àlàyé pé àwọn agbófinró ti fi páńpẹ́ òfin mú àwọn oníṣẹ́ láabi 6 ọ̀hún àtẹni tó jẹ́ aṣáájú wọn nínú iṣẹ́ burúkú ọ̀hún tó fi mọ́ babaláwo tí ń ṣe oògùn èké tí ń ṣe fún wọn ní ìpínlẹ̀ Anambra.
ó ní àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún ó ní wọ́n wá láti Àsàbà tí wọ́n sì fi Anambra ọ̀hún tán fi ṣe ibùgbé láti fi ṣiṣẹ́ burúkú ọwọ́ wọn náà. Gbogbo akitiyan láti bẹ̀rẹ̀ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Tochukwu Nkega ní gbólóhùn láti fi ìdí ìròyìn náà múlẹ̀ òun ló já sí pàbó torí pẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò jágara lásìkò tá a fi ń kó ìròyìn jọ. Ọkọ̀ agbépo kan ló ṣe bẹ́ẹ̀ tó yí lulẹ̀ lópòpónà Awka sí Enugu ní ìpínlẹ̀ Anambra lẹ́nìí. A sì wá dúpẹ́ pé ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ bẹ́ẹ̀ aburú kankan kò ṣẹlẹ̀ lásìkò ọ̀hún. Ọkọ̀ ńlá tó gbé epo dísù olówó lulẹ̀ ní òpópónà Onitsha sí Awka sí Enugu nítòsí Army Gate ní Onitsha tí ń ṣe ìpínlẹ̀ Anambra lówùúrọ̀ ní tí ń ṣe ọjọ́ Ẹtì Friday ní nǹkan bíi déédéé aago 7 òwúrọ̀ ó kọjá ìṣẹ́jú 5 ó ní wọ́n sọ bímọ wípé ọkọ̀ agbépo náà ó yí lulẹ̀ lásìkò tó dé ìtòsí ibi tó ti fẹ́ lọ já epo dísù náà kalẹ̀ ní ṣe ni ó sọ ìjánu rẹ̀ nù tó sì bẹ̀rẹ̀ sí ní yí àyísẹ́yìn ká tó ṣẹ́jú ká tó là á níṣe ni ọkọ̀ agbépo ọ̀hún ló ti wó lulẹ̀ sí ojú òpópónà náà kó tó di wípé àwọn èèyàn wọn máa yabo ọkọ̀ ọ̀hún níṣe ni àwọn tí wọ́n jẹ́ àjọ panápaná wọ́n ti tètè dé síbẹ̀ tí wọ́n sì ti fọ́n kẹ́míkà èyí tí kò ní jẹ́ kí ọkọ̀ náà kí ó lè bí iná jẹ láti dáàbò bo kí ọkọ̀ ọ̀hún kó má bàa sọ iná di orin. Báyìí ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ pinwọ́ ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó gbé epo ọ̀hún tí kò bá ti mú ìṣẹ̀lẹ̀ burúkú míì lọ́wọ́ látàrí pé wọ́n tètè dé síbi tí ìjàmbá náà tí ó ti ṣẹlẹ̀. Ẹni tó jẹ́ awakọ̀ ọ̀hún ó ní wọ́n ní ó sàsálà fún ẹ̀mí rẹ̀ lásìkò tí ọkọ̀ náà tí ó ń wó lulẹ̀ ló bá ṣe bẹ́ẹ̀ sábòdè láti ojú fèrèsé ọkọ̀ náà nílò tí wọ́n ní ó fi orí pa tó fi orí ṣèṣe tó sì ti gba ìtọ́jú ní ilé ìwòsàn. Lórí ọ̀rọ̀ yìí ìkéde pàtàkì ó ń bẹ fún wa ẹ jẹ́ ká gbọ́. In recent months, we have witnessed an alarming increase in fuel-laden tanker accidents across our nation. These unfortunate incidents pose significant risks to our lives, properties, and our environment. Today, I'm here to emphasize one critical message: your safety must come first. When you see or hear a fuel tanker accident, do not approach the scene. Fuel spills are extremely volatile and can lead to explosions or fire without warning. Your safety and the safety of those around you depend on staying far away. Do not scoop fuel, no matter the temptation. This is a life-threatening act. In the past, many lives have been tragically lost due to fire ignited during such attempts. It is not worth the risk. Report the incident immediately. Contact the authorities, including the fire service and the emergency response agencies. Early intervention can prevent disaster and save lives. As the government, we're implementing stricter measures to improve tanker operations, enforce compliance, and protect communities. But safety begins with you. Share this message with your neighbors, friends, and communities. Let us be vigilant and proactive in preventing needless tragedies. Together, we can protect lives, preserve properties, and ensure a safer Nigeria. Thank you, and may God bless the Federal Republic of Nigeria. Ẹ tún káàbọ̀ padà, ìròyìn náà ó ń tẹ̀ síwájú báyìí. Ikọ̀ agbésùmọ̀mí Lakurawa wọn ò sinmi bẹ́ẹ̀ ni wọn ò tẹ̀tì wọ́n lọ fi ara sin díẹ̀ ni o pẹ̀lú wọ́n tún ṣe ìkọlù míì sí àwọn olùgbé ìpínlẹ̀ Kebbi níbi tí ẹ̀mí ẹnìkan tó ti bá ìjàmbá náà lọ tí èèyàn 6 míì tán sì fi ara pa. Lágbègbè tán pè ní Gulma ìjọba ìbílẹ̀ Arungungu ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí wọ́n ṣe mú ìròyìn náà wá fún wa ní àná òde yìí tí ń ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ní nǹkan bí dédé aago 11 alẹ́ lásìkò tí àwọn olùgbé agbègbè náà èyí tí wọ́n ti sùn ní ṣe ni ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ló ṣe ní àlàyé pé eyín Aliyu Sani ló ṣe ní àlàyé pé lásìkò táwọn ènìyàn náà tí wọ́n ti sùn ní ikọ̀ agbébọn Lakurawa ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí agbègbè ọ̀hún níbi tó ti fi ẹ̀mí ẹnìkan ṣòfò táwọn 6 míì tó sì fi ara pa. Àwọn 6 ọ̀hún náà ti gbé lọ sí ilé ìwòsàn Federal Medical Center Brini ní Kebbi níbi
níbi tán ni wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ó ní a dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí pẹ̀lú bọ́n ṣe tètè pa kìtìmọ́lẹ̀ nígbà tí ìròyìn náà dé etí ìgbọ́ wọn láti tètè dóòlà ẹ̀mí àwọn olùgbé agbègbè náà. Ó ní ní kété tí wọ́n gbọ́ ìró ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní wọ́n ti ń bọ̀ síbi agbègbè ọ̀hún nígbà tí àwọn ikọ̀ Lakurawa náà sì ti gbọ́ ìròyìn wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ń bọ̀ níṣe ni wọ́n sàsálà fún ẹ̀mí tàwọn náà tán sáwọ inú igbó lọ níbi tí wọ́n ti sọdún mọ́ wípé tí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún àtàwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n tètè dé síbi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ níṣe ni wọn ò bá tún sọsẹ́ ju bí wọ́n ṣe bẹ́ẹ̀ sọsẹ́ náà lọ lálẹ́ àná òde yìí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi CSP Nafiu Abubakar ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ níbi tó tún ti sọ di mọ̀ pé àwọn agbófinró sì wà ń bẹ̀ o títí di àsìkò tá a fi ń kóròyìn jọ láti lè jẹ́ kí ètò ààbò tó péye kó wà lórí àwọn olùgbé agbègbè náà. Ìjọba ìpínlẹ̀ Èkó ló ti gbẹ́sẹ̀ lé ilé ìkẹ́rùsí tí kò bófin mu kan ní ìpínlẹ̀ ọ̀hún èyí tí wọ́n ní ó ṣeé ṣe kó fa wàhálà ní ọjọ́ iwájú. Mínísírì tó ń rí sí ọ̀rọ̀ agbègbè àtọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ṣe ìkọlù tí wọ́n sì ti fi àgádágodo ti ilé ìkẹ́rùsí kan èyí tí wọ́n ló wà ní nọ́mbà 6 Bello Street Pápá Àjàó ní Mùṣín tí ń ṣe ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ní ogunlọ́gọ̀ àwọn àlòkù táyà ó ní wọ́n kó jọ sí ilé ìkẹ́rùsí ọ̀hún èyí tí wọ́n sọ dímọ̀ wípé ó ṣeé ṣe kó padà fa ìjàmbá fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní agbègbè ibi tí ilé ìkẹ́rùsí ọ̀hún èyí tí ó wà ẹni tó jẹ́ kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ agbègbè àti ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó Tókunbọ̀ Wàhábù ó ló fi ìròyìn náà tó fi léde pẹ̀lú bó ṣe ṣe àfihàn fọ́nrán ọ̀hún níbi tí wọ́n ti ti ilé ìkẹ́rùsí tí wọ́n sì ṣe àfihàn ogunlọ́gọ̀ àlòkù táyà mọ́tò tí wọ́n ti pati lẹ́yìn tí wọ́n kó jọ síbẹ̀ tí wọ́n ní ó ṣeéṣe kó fa ìjàmbá fáwọn olùgbé agbègbè náà tí àwọn ò bá tètè wá ojútùú àti káwọn fi òfin de àwọn ènìyàn náà tí wọ́n ní ilé ẹrù ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akí oníyàn wípé ẹ ṣé ọlọ́kẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ kú àìbínú gbogbo èyí tí a mú wá yìí ẹ bá wa fi sínú comment section léyìí tó bá kàn yín jù bẹ́ẹ̀ tẹ́ bá sì ráwọn àkíyèsí tẹ́ fẹ́ pè wá sí lórí àwọn ìròyìn yìí ẹ má tẹ̀tì láti bá wa fi sínú comment section èyí tá à ń gbà láti ọ̀dọ̀ tiyín onígun wa ní kẹ́sẹ́ ló sì tún já mọ ọ̀nà ń tọ̀ láti mú ìròyìn míì wá sí ojú móhùnmáwòrán àti ti ìgbẹ̀yìn tẹ̀jọ́ olùfẹ́ wa títí dìgbà tá a tún padà máa pàdé ó kọ́ mi kò ní yípadà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ó dàbọ̀ fún tàsìkò yìí. I need paracetamol, doctor. Yes. They fear? They video me. It does not answer. You want to tell me what to do, are you? No, I can't tell you what to do, but you don't need to video me. You don't create problem for yourself. You don't create problem for yourself. You better remain silent like that. You start the video you. Am I here on my own? I'm here to represent the government. Be mumu. How will I go back and tell them? They allege you for something, and I'm taking the video that what they said is not true. They're telling me the rubbish thing.
Mary, don't move. Are you okay? Hey, yes. Siloda, chain, padlock. Siloda, chain, padlock.